Ọba Solomon.
oníwàásù orí kìíní. Ọ̀rọ̀ oníwàásù ọmọ Dáfídì tí ó jọba ní Jerúsálẹ́mù. Asán inú asán. Oníwàásù náà wípé, asán inú asán, gbogbo rẹ̀ asán ni. Èrè kí lè ènìyàn jẹ nínú gbogbo làálàá rẹ̀ tí ó ṣe lábẹ́ oòrùn. Ìran kan lọ, ìran mìíràn sì bọ̀, ṣùgbọ́n ayé dúró títí láé. Oòrùn pẹ̀lú là, oòrùn sì wọ̀, ó sì yára lọ sí ipò rẹ̀ níbi tí ó ti là. Afẹ́fẹ́ ń fẹ́ lọ sí ìhà gúúsù, a sì yí padà sí ìhà àríwá, ó sì ń lọ síhìn sọ́hùn títí. Afẹ́fẹ́ sì tún padà gẹ́gẹ́ nípa àyíká rẹ̀. Odò gbogbo ní ń sàn sínú òkun, ṣùgbọ́n òkun kò kún. Níbi tí àwọn odò ti ń sàn wá, níbẹ̀ ni wọ́n sì tún padà lọ. Ọ̀rọ̀ gbogbo kò tó, ènìyàn kò lè sọ ọ́. Ìran kì í sú ojú, bẹ́ẹ̀ li etí kì í kún fún gbígbọ́. Ohun tí ó wà, òun ni yóò sì wà, àti èyí tí a ṣe, lè a ó ṣe. Kò sí ohun tuntun lábẹ́ oòrùn. Ohun kan wà nípa èyí tí a wí pé, wò ó, titun lé èyí. Ó ti wà náà nígbà àtijọ́, tí ó ti wà ṣáájú. Kò sí ìrántí ohun ìṣáájú, bẹ́ẹ̀ ni ìrántí kì yóò sí fún ohun ìkẹyìn tí ń bọ̀ lọ́dọ̀ àwọn tí ń bọ̀ ní ìgbà ìkẹyìn. Èmi oníwàásù jọba lórí Ísírẹ́lì ní Jerúsálẹ́mù. Mo sì fi àyà mi sí àti ṣe àfẹ́rí ohun àti wádìí ọgbọ́n ní ti ohun gbogbo tí a ṣe lábẹ́ ọ̀run. Làálàá kíkan yìí lé Ọlọ́run fi fún àwọn ọmọ ènìyàn láti ṣe làálàá nínú rẹ̀. Mo ti rí iṣẹ́ gbogbo tí a ń ṣe lábẹ́ oòrùn, sì kíyèsí, asán ni gbogbo rẹ̀ àti ìmúlẹ̀múfò. Èyí tí ó wọ́, a kò lè mú tán, àti iye àbùkù, a kò lè kà á. Mo sì bá àyà ara mi sọ̀rọ̀ wípé, kíyèsí, mo lé ọgbọ́n ńlá, mo sì fi kún ju gbogbo wọn lọ tí ó ti ṣáájú mi ní Jerúsálẹ́mù. Àyà mi sì rí ohun púpọ̀ ńlá ní ti ọgbọ́n àti ti ìmọ̀. Nígbà tí mo fi àyà mi sí àti mọ ọgbọ́n, àti láti mọ ìsínwín àti wèrè, nígbà náà ni mo mọ̀ pé èyí pẹ̀lú jẹ́ ìmúlẹ̀múfò. Nítorí pé nínú ọgbọ́n púpọ̀ ni ìbìnújẹ́ púpọ̀ wà. Ẹni tí ó sì ń sọ ìmọ̀ di púpọ̀, ó ń sọ ìkáàánú di púpọ̀. Nínú ọgbọ́n púpọ̀ ni ìbànújẹ́ púpọ̀ wà. Kí ló ń wá kiri? Ó fẹ́ di billionaire, ó sì lọ pọ̀ ọmọ lọ́mọ. Ó fẹ́ di billionaire, ó sì lọ kidnap ọmọ lọ́mọ. Kò yé yín ni. Ó mà ṣe o. Oníwàásù, ó máa ní ìdí kó tó padà kábi tó kàtọ́ yìí o. Ó máa ní ìdí kó padà sọ̀rọ̀ tó sọ sí wọn ò gbọ́. Oníwàásù kí ló ṣẹlẹ̀? Wọn ò gbọ́ nǹkan tó sọ sí. Ṣé kìí ṣe pé olóbùrúkú kan ló ń pè mí? Kí ló dé? Ṣé mi ní dátà mọ́? Sọ̀rọ̀ kan nísìn. Sọ̀rọ̀ kan nísìn. Ṣé mi ní dátà mọ́ ni? Ṣé wọ́n pa sólà ni tàbí kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe dátà mi? Dùn mí o. Tí bá wà lójú iná, ṣé kìí ṣe parẹ́ nìkan tó ń pè mí? Wọ́n tó bá pè mí this time around, máa ní kó lù gbàjẹ́. Oníwàásù orí kìíní. Ọ̀rọ̀ oníwàásù ọmọ Dáfídì tí ó jọba ní Jerúsálẹ́mù. Kí ló sọ? Asán inú asán. Oníwàásù náà wípé, asán inú asán, gbogbo rẹ̀ asán ni. Èrè kí lè ènìyàn jẹ nínú gbogbo làálàá rẹ̀ tí ó ṣe lábẹ́ oòrùn. Mo fẹ́ mọ̀. Ìran kan lọ, ìran mìíràn sì bọ̀, ṣùgbọ́n ayé dúró títí láé. Oòrùn pẹ̀lú là, oòrùn sì wọ̀, ó sì yára lọ sí ipò rẹ̀ níbi tí ó ti là. Afẹ́fẹ́ ń fẹ́ lọ sí ìhà gúúsù, a sì yí padà sí ìhà àríwá, ó sì ń lọ síhìn sọ́hùn títí. Afẹ́fẹ́ sì tún padà gẹ́gẹ́ nípa àyíká rẹ̀. Odò gbogbo ní ń sàn sínú òkun, ṣùgbọ́n òkun kò kún. Níbi tí àwọn odò ti ń sàn wá, níbẹ̀ ni wọ́n sì tún padà lọ. Ọ̀rọ̀ gbogbo kò tó, ènìyàn kò lè sọ ọ́. Ìran kì í sú ojú, bẹ́ẹ̀ li etí kì í kún fún gbígbọ́. Ohun tí ó wà, òun ni yóò sì wà, àti èyí tí a ṣe, lè a ó ṣe. Kò sí ohun tuntun lábẹ́ oòrùn.
Ohun kan wà nípa èyí tí a wí pé yóò sì wà, àti èyí tí a ṣe lè a ó ṣe, kò sí ohun tuntun lábẹ́ oòrùn. Ohun kan wà nípa èyí tí a wí pé dájú, bẹ́ẹ̀ ni ìrántí kì yóò sí fún ohun ìkẹyìn tí ń bọ̀ lọ́dọ̀ àwọn tí ń bọ̀ ní ìgbà ìkẹyìn. Èmi oníwàásù jọba lórí Ísírẹ́lì ní Jerúsálẹ́mù, mo sì fi àyà mi sí àti ṣe àfẹ́rí ohun àti wádìí ọgbọ́n ní ti ohun gbogbo tí a ṣe lábẹ́ ọ̀run. Làálàá kíkan yìí lé Ọlọ́run fi fún àwọn ọmọ ènìyàn láti ṣe làálàá nínú ohun gbogbo tí a ṣe lábẹ́ ọ̀run. Làálàá kíkan yìí lé Ọlọ́run fi fún àwọn ọmọ ènìyàn láti ṣe làálàá nínú rẹ̀. Mo ti rí iṣẹ́ gbogbo tí a ń ṣe lábẹ́ oòrùn, sì kíyèsí, asán ni gbogbo rẹ̀ àti ìmúlẹ̀múfo. Èyí tí ó wọ́, a kò lè mú tọ́, asán ni gbogbo rẹ̀ àti ìmúlẹ̀múfo. Èyí tí ó wọ́, a kò lè mú tọ́, àti iye àbùkù, a kò lè kà á. Mo sì bá àyà ara mi sọ̀rọ̀ wípé, kíyèsí, mo lé ọgbọ́n ńlá, àti láti mọ ìsínwín àti wèrè. Nígbà náà ni mo mọ̀ pé èyí pẹ̀lú jẹ́ ìmúlẹ̀múfo, nítorí pé nínú ọgbọ́n púpọ̀ ni ìbìnújẹ́ púpọ̀ wà, ẹni tí ó sì ń sọ ìmọ̀ di púpọ̀. Nínú ọgbọ́n púpọ̀ ni ìbìnújẹ́ púpọ̀ wà. Ọgbọ́n yẹn bá ṣe pọ̀ tó ló máa ṣe ya wèrè sí, ló máa ṣe ní pọ́blẹ́mù sí. Ẹ lọ sí jẹ́jẹ́ nínú ayé. Ẹ̀yin apanilẹ́kúnjayé. Àwọn tó ṣe lọ́jọ́ kìíní àná pẹ́ràdé. Kí lẹ wá? Rice 500 naira mo jẹ di. Àwọn tó dẹ̀ ń jẹ lábẹ́ ọba Solomon, more than 500 people. Èmi fúnra mi dẹ̀ jẹ rice 500 naira tí. Kí la wá ń lé nínú ayé? Nígbà tó lọ́run fẹ́ mú mi pátápátá tó fẹ́ dá sẹ̀ríà fún mi. Láti bí oṣù kan làwọn holy settlers sọ pé kí repent nínú òbòdìdó, pé kí má dẹ̀ dóbò mọ́, pé kí má ṣàgbèrè mọ́, pé kí má ṣe jìgolo mọ́. Ta ló dẹ̀ fẹ́ máa bá mi náwó mi báyìí? Ta ló fẹ́ máa bá mi náwó mi? Lọ́mọ àkáwá ṣẹrú ayé. Olúwàásù ló sọ̀rọ̀ lọ́wọ́, ọba Solomon àtijọ́ ló bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tó sọ. Olówó àkọ́kọ́ nìyẹn. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tó sọ. Ó ń sọ ìkáàánú di púpọ̀. Solomon àkọ́kọ́ kí ló wí? Níwàásù orí kejì. Èmi wí nínú mi pé, wá ná, èmi ò fi ire ayọ̀ dán wò, nítorí náà máa jẹ afẹ́, sì kíyèsí, asán lè yí pẹ̀lú. Èmi wí fún ẹ̀rín pé, ìwèrè ni ọ́, àti fún ire ayọ̀ pé kí ló ń ṣe. Ire ayọ̀ tẹ́ ń gbàdúrà fún ni Solomon ń ṣépè fún. I want to be billionaire, I want to be millionaire, I want to this. Kàwé. Nínú àyà mi láti fi ọtí wáìnì mú ara mi le, ṣùgbọ́n èmi fi ọgbọ́n tọ́ àyà mi, ohun àti fi ọwọ́ lé ìwèrè, títí tí èmi ò fi rí ohun tí ó dára fún ọmọ ènìyàn, tí wọn ìbá máa ṣe lábẹ́ ọ̀run ní iye ọjọ́ ayé wọn gbogbo. Mo ṣe iṣẹ́ ńlá fún ara mi, mo kọ́ ilé púpọ̀ fún ara mi, mo gbin ọgbà àjàrà fún ara mi, mo ṣe ọgbà àti àgbàlá dáradára fún ara mi, mo sì gbin igi onírúurú èso nínú wọn. Mo ṣe adágún púpọ̀ láti máa bomi láti inú wọn sí igbó tí ó mú igi jáde wá. Mo ní ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin, mo sì ní ìbílé, mo sì ní agbo màálù àti àgùntàn ńláńlá ju gbogbo àwọn tí ó wà ní Jerúsálẹ́mù ṣáájú mi. Mo sì kó fàdákà àti wúrà jọ àti ìṣúra ti ọba àti ti ìgbèríko. Mo ní àwọn olórin ọkùnrin àti olórin obìnrin, àti dídùn inú ọmọ ènìyàn, aya àti obìnrin púpọ̀. Bẹ́ẹ̀ ni mo tóbi, mo sì pọ̀ sí ju gbogbo àwọn tí ó wà ṣáájú mi ní Jerúsálẹ́mù. Ọgbọ́n mi sì ń bẹ pẹ̀lú mi. Ohunkóhun tí ojú mi fẹ́, èmi kò pa á mọ́ fún wọn. Èmi kò sì du àyà mi lé ohun ayọ̀ kan, nítorí tí àyà mi yọ̀ nínú iṣẹ́ mi gbogbo.
èyí sì ni ìpín mi láti inú gbogbo làálàá mi. Nígbà tí mo wo gbogbo iṣẹ́ tí ọwọ́ mi ṣe àti làálàá tí mo ṣe làálàá láti ṣe, sì kíyèsí, asán ni gbogbo rẹ̀ àti ìmúlẹ̀múfo, kò sì sí èrè kan lábẹ́ o. nǹkan tó tẹ̀ fẹ́ kú nìyẹn. kò lọ pọmọ lọ́mọ tó kó fẹ́ lówó ṣé ọkàn yẹn dẹ̀ máa balẹ̀ láti ná. ìjẹ́ ó tẹ ìrántí kó tó máa pàwọ̀ fúnra ẹ̀ kí ló dé. gbogbo ẹ̀dá tó wà láyé pátá ló jìyà kó tó jọrọ̀. tẹ bá pèrè lọ́wọ́ Tinubu máa rí wí, tẹ bá pèrè lọ́wọ́ Ọbásanjọ́ máa rí sọ, tẹ bá pèrè lọ́wọ́ àwọn tó ti dókè máa rí wí. ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì máa tàn ẹ́ gbó dìgbà tó bá pa ènìyàn kó tó ṣoríire. kò sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀. kò sí. báwo ni bàbá yìí ṣe sọ nísìnyí kó sọ̀rọ̀ kan nísìnyí ó ní kò sí kíni kan lábẹ́ ọ̀run. nẹ́tíwọ̀kì yóò sá prápra. àwọn ẹwìn tó ń ka bíbélì ọ̀rọ̀ wọn yé mi. tó ń pa áàpù ni. níbo láti dọ́gbọ́. Oníwàásù orí kejì. Èmi wí nínú mi pé wá ná, èmi ò fi ire ayọ̀ dán ọ wò, nítorí náà máa jẹ afẹ́, sì kíyèsí, asán li èyí pẹ̀lú. Èmi wí fún ẹ̀rín pé ìwèrè ni ọ́, àti fún ire ayọ̀ pé kí lè ń ṣe. Mo rò nínú àyà mi láti fi ọtí wáìnì mú ara mi le, ṣùgbọ́n èmi ń fi ọgbọ́n tọ́ àyà mi, òun àti fi ọwọ́ lé ìwèrè, títí èmi ò fi rí ohun tí ó dá. Oníwàásù orí kejì. Èmi wí nínú mi pé wá ná, èmi ò fi ire ayọ̀ dán wò, nítorí náà máa jẹ afẹ́, sì kíyèsí, asán li èyí pẹ̀lú. Èmi wí fún ẹ̀rín pé ìwèrè ni ọ́, àti fún ire ayọ̀ pé kí lè ń ṣe. Mo rò nínú àyà mi láti fi ọtí wáìnì mú ara mi le, ṣùgbọ́n èmi fi ọgbọ́n tọ́ àyà mi, òun àti fi ọwọ́ lé ìwèrè, títí tí èmi ò fi rí ohun tí ó dára fún ọmọ ènìyàn tí wọn ìbá máa ṣe lábẹ́ ọ̀run ní iye ọjọ́ ayé wọn gbogbo. Mo ṣe iṣẹ́ ńlá fún ara mi, mo kọ́ ilé púpọ̀ fún ara mi, mo gbin ọgbà àjàrà fún ara mi, mo ṣe ọgbà àti àgbàlá dáradára fún ara mi, mo sì gbin igi onírúurú èso nínú wọn. Mo ṣe adágún púpọ̀ láti máa bomi láti inú wọn sí igbó tí ó mú igi jáde wá. Mo ní ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin, mo sì ní ìbílé, mo sì ní agbo màálù àti àgùntàn ńláńlá ju gbogbo àwọn tí ó wà ní Jerúsálẹ́mù ṣáájú mi. Mo sì kó fàdákà àti wúrà jọ àti ìṣúra ti ọba àti ti ìgbèríko. Mo ní àwọn olórin ọkùnrin àti olórin obìnrin, àti dídùn inú ọmọ ènìyàn, aya àti obìnrin púpọ̀. Bẹ́ẹ̀ ni mo tóbi, mo sì pọ̀ sí ju gbogbo àwọn tí ó wà ṣáájú mi ní Jerúsálẹ́mù. Ọgbọ́n mi sì ń bẹ pẹ̀lú mi. Ohunkóhun tí ojú mi fẹ́, èmi kò pa á mọ́ fún wọn. Èmi kò sì du àyà mi lé ohun ayọ̀ kan, nítorí tí àyà mi yọ̀ nínú iṣẹ́ mi gbogbo. Èyí sì ni ìpín mi láti inú gbogbo làálàá mi. Nígbà tí mo wo gbogbo iṣẹ́ tí ọwọ́ mi ṣe, àti làálàá tí mo ṣe làálàá láti ṣe, sì kíyèsí, asán ni gbogbo rẹ̀ àti ìmúlẹ̀múfo, kò sì sí èrè kan lábẹ́ oòrùn. Mo sì yí ara mi padà láti wo ọgbọ́n àti ìsínwín àti ìwèrè. kò sí èrè kan lábẹ́ oòrùn. ìwọ kẹ̀ ló fẹ́ sáré kù yìí. ó gbọ́, kò sí èrè kan lábẹ́ oòrùn. ìwọ ló fẹ́ sákù yìí. ìwọ ló fẹ́ pa gbogbo àgbáyé tán yìí sẹ́ torí bó fẹ́ lówó yìí. kí ló dé? farabalẹ̀. ayé asán àtẹ̀mọ́lẹ́mọ́ fún. tó bá lówó náà mélòó ló fẹ́ ná bẹ̀? èlò ló fẹ́ jẹ́ tiẹ̀ bẹ̀? ọba Solomoni sọ̀rọ̀. Nítorí pé kí lè ọkùnrin náà tí ń bọ̀ lẹ́yìn ọba yóò lè ṣe, èyí tí a ti ṣe tán nígbà nìní yóò ṣe. Nígbà náà ni mo rí pé ọgbọ́n ta wèrè yọ,
tó ìwọ̀n bí ìmọ́lẹ̀ títa òkùnkùn yọ. Ojú ọlọ́gbọ́n ń bẹ lé orí rẹ̀, ṣùgbọ́n aṣiwèrè ń rìn lé òkùnkùn. Èmi tìkálà mi sì mọ̀ pẹ̀lú pé èṣe kan náà lé ó ń ṣe gbogbo wọn. Nígbà náà ni mo wí lé àyà mi pé bí ó ti ń ṣe sí aṣiwèrè, bẹ́ẹ̀ ni ó sì ń ṣe sí èmi tìkálà mi. Nítorí kí lè èmi sì ṣe gbọ́n jù. Nígbà náà ni mo wí lé ọkàn mi pé asán lè èyí pẹ̀lú. Nítorí pé ìrántí kò sí fún ọlọ́gbọ́n pẹ̀lú aṣiwèrè láéláé. Kí a wò ó pé bí àkókò tí ó kọjá, bẹ́ẹ̀ lé ọjọ́ tí ń bọ̀, a ó gbàgbé gbogbo rẹ̀. Ọlọ́gbọ́n àṣẹ ń kú bí aṣiwèrè. Nítorí náà mo kórìíra ìwà láyé, nítorí pé. Oh God, kí ló fà á tí ọlọ́gbọ́n fi máa kú bí aṣiwèrè? Nítorí náà mo kórìíra ìwà láàyè. Bíbélì ká wá sọ wípé ẹni tó ti kú dáa ju ẹni tó wà láyé lọ. Wọ́n tó pera ní graduate ó ka gbogbo ìwé ayé tán, ó mọ oní level. Wáyé tó ṣe wá kú bí aṣiwèrè? Wáyé tí kú tú ẹ ṣe ń pa á? Wáyé tó máa ṣe kú tú ẹ? Wáyé? Mo kórìíra ìwà láàyè. Ẹ jẹ́ ká gbé ìṣirò lọ, ẹ jẹ́ ká bára wa sọ reality. Ṣé ìgbádùn wà nínú ayé yìí sá? Ẹ sọ ìgbádùn tó wà nínú ayé yìí fún. Ṣé kó máa gbé ní ilé ńlá pẹ̀lú POP ní ìgbádùn ni? Àbí kó lọ beach? Àbí kó lọ sí Mr. Biggs? Àbí kó lọ kóra ẹ̀ sí lóyìnbó ibi tó yìnyín ti ń mú wọn tó ti ga wọn bí ẹja? Àbí kó wà ní Nàìjíríà kó kú sínú òkùnkùn? Ẹ lè bọ́ nínú ìyà. Bó o sá lọ sí lóyìnbó, òtútù apá ẹ kú. Wàá ṣẹrú ayé, wàá ṣẹrú òyìnbó. Bó o dúró sí Nàìjíríà, oppress apá, á oppress ẹ pa. Níbo lẹ fẹ́ sá sí? Ibo ló máa sá sí ìwọ ẹlẹ́ṣẹ̀ o? Ibo ló máa sá sí o lọ́jọ́ Olúwa o? Òkú kò lè gbà ọ́ ìwọ ẹlẹ́ṣẹ̀ o. Ọ̀sà kò lè gbà ọ́ lọ́jọ́ Olúwa. Mo ti repent 2025. Mo fẹ́ fi ṣe ti Kristẹni. Tọ́lọ́ mo fẹ́ fi ṣe ní 2025. Mi ẹ̀ sáwọ́ ní 2025 yìí. Ẹ rí wípé mi ti lọ jẹ́bọ́ lọ́dún yìí. Dídìrá tí mo ti dìrá láti 2024 2023. Káìsẹ̀ sùúrù náà. Ọdún yìí mo fẹ́ fi ṣe ti Ọlọ́run àti Jésù. Mo fẹ́ fi gbọ́tọ̀ Ọlọ́run àti Jésù. Torí mo lè kú lọ́dún yìí. Pásítọ̀ kan ríran fún mi lánàá. Olóhùn ríran pé mo máa kú ní August. Ṣé August 15 ló pè ní? Olóhùn ríran fún mi pé mo máa kú ní August 15 ọdún yìí. Ibo ni pásítọ̀ yẹn? Ó ń gbé mi wọlé mi ò wọlé. Ó ń gbé mi wọlé mi ò wọlé. Ó ń gbé mi wọlé mi ò wọlé. Ó wá ní this King Solomon of Universe, I see vision about her that he will die August. Torí tí bá wọlé, mo fẹ́ ṣépè sọ. Mi ò dẹ̀ like máa bú ènìyàn because orí life ẹ̀ ló wà. Nǹkan tó bá dẹ̀ wù èèyàn ló lè ṣe lórí life ẹ̀. Mo wà ní comment section. Olóhùn ríran pé màá kú ní August. Àwa dẹ̀ ti ń retí ikú ti pẹ́. Ayé ikú máa bàjẹ́ ni, ikú ò ní sórí rí, ikú sì rí. Ṣé èmi rán ikú ń sẹ́ni? Àwa pẹ̀lú àwọn tó máa ń fọ́ fún ikú láyé o. Ikú sí wín. Okay? Ẹ láì tí kẹ́ gbọ́. Gbogbo ẹ̀dẹ́ bá tó sọ pé God forbid, ẹ ní ọ̀run wọ̀. Ẹ lọ máa gbàdúrà fára yín. Don't pray for me, pray for your generation. Ikú ò kìí ṣe nǹkan burúkú. Ikú máa ń bò èèyàn láṣìírí ni. Ikú á bò ẹ́ láṣìírí. Ikú á mú ẹ kúrò nínú gbogbo rádaràda tó wà nínú ayé. Àwọn alágbára ayé, àwọn ló gbé ọpọlọ burúkú sórí àwọn ọ̀dọ́ wa.
ló fà táwọn ọ̀dọ́ wa fi gbàgbọ́ wípé láì jẹ́ pé àwọn lọ gé orí èèyàn ọlọ́pàá èèyàn nígbà wọn ò lè lówó. Wọ́n believe pé nǹkan táwọn tó síwájú ń ṣe nìyẹn. Ẹ̀rí bọ́n ṣe pààyàn bẹ́ẹ̀ ní pẹ́ràn. Now ẹ̀yin obìnrin ṣé ẹ̀dẹ̀ máa lọ́kọ báyìí? Boyfriend tó di bá rìn fún 1 year o ò lè fi inú tán mọ́. Àti báyàn lọ sílé ọdún gan wàhálà báyìí. Àbẹ́ ẹ̀ gbọ́ nípa ọ̀rọ̀ gospel singer kan tó sọ pé lọ gé orí girlfriend ẹ̀ tó ti fẹ́ra more than 1 year. Okay now nígbà tí boyfriend ẹ bá sọ pé ẹ̀ ń sìn boyfriend ẹ ti jọ wà fún 1 year tó wá pè ẹ́ wípé kí wá bá wọn l'Abuja, so yẹ kó tún máa doubt. Àwọn obìnrin kẹ̀kọ́ síbi tí òbò wọn lè gbé wọn lọ láyé, wọ́n dókójú màdàmàdà. Ẹlòmíín ń tà tí Abẹ́òkúta ọlọ́ndókó lóńdó, ẹlòmíín máa tà tí Kaduna, àwa dókó ní Èkìtì. Àwọn obìnrin ń dó yantiyan. Oko ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin mọ ìlú oríṣiríṣi. Ṣé ẹ ti rí nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé? So now boyfriend ẹ bá pè ẹ́ níṣẹ́ pé hello baby, hello dear, bẹ́ẹ̀ ṣe ń pera yín. Obìnrin bá pè mí baby Ṣàngó apá, hello dear, hello baby. Tó bá di dọ̀là kó máa bọ̀ l'Ákúrẹ́. Àyà wa kó sókè. Ṣé kìí ṣe pé ó fẹ́ lò mí báyìí? Ẹ̀rí nǹkan tẹ́ sọ lé ayé náà dà. Ẹ ti bàjẹ́. Má ṣe o. I feel like crying. Jésù ń béèrè nígbà tó ń lọ lọ́wọ́ àwọn apọ́sítélì. Ó ní ìjẹ́ mi yóò há bá ìgbàgbọ́ láyé. Níbo ló ti fẹ́ rí? Kí ló jẹ́ ìgbàgbọ́? Gbogbo àwọn pásítọ̀ ti wọnú ayé, àwọn àfáà ti wọnú ayé. A ò dá babaláwo mọ̀ yàtọ̀ sáfà, a ò dá àfáà mọ̀ yàtọ̀ sí babaláwo. A ò dá pásítọ̀ mọ̀ sí gbọ́mọgbọ́mọ, a ò dá àfáà mọ̀ sí kidnapper. Láyé àtijọ́ tí èèyàn bá wà ní ṣọ́ọ̀ṣì ọkàn á balẹ̀. Bíbélì kọ kàrà ó kọ lẹ́tà. Ó ní orúkọ Olúwa ilé ìṣọ́ agbára, olódodo nìkan ló sáwọ ọbẹ̀ tó yè. Bolódodo bá lọ sáwọ ṣọ́ọ̀ṣì báyà olùgbàdé ayé. Wọ́n pa kádàrá ẹ̀dá, wọ́n gba Sunday lọ́wọ́ ẹ̀, wọ́n gba Saturday lọ́wọ́ ẹ̀, wọ́n gbé Sunday lé lọ́wọ́. Òkun gbóhùn rẹ̀ ó tẹríba o. Afẹ́fẹ́ gbóhùn rẹ̀ ó tẹríba o. Ẹ̀yin tẹ́ sẹ́ndì máàṣì sí mi yìí, Ṣàngó máa pa yín. Ọba Solomon ò kí ń play máàṣì o. Okay, I'm a billionaire in my territory. Mi ò ní ìdí owó máàṣì. Àti kọjá gbogbo lẹ́fù yẹn. Mi ò kí ń play match. I don't have time for that. Iṣẹ́ tarán mi ni mò ń jẹ. I don't have time for that. Iṣẹ́ tarán mi ni mò ń jẹ. Iṣẹ́ tarán mi ni pé kí n sọ̀rọ̀ fún ayé. Káyé dẹ̀ fún mi lówó. Iṣẹ́ tarán mi ni pé kí n sọ̀rọ̀ fún ayé. Káyé dẹ̀ fún mi lówó. Whether you like it or not. Anybody tó bá gbọ́rọ̀ mi tó fún mi lówó lùgbàdì ayé. Ìwọ tí ò bá ní nìkan ló yọ. Ìwọ tí ò bá ní o free. But wo ní o ń gbọ́rọ̀ mi, ó ń ṣe ẹ́ láǹfààní, ó ń ṣe ó ń gbọ́ lọ́fẹ̀ẹ́ ò sanwó olùgbàdì ayé. Kí lẹ fi mí pè? Mo kọjá àwọn tó máa dúró sórí ní TikTok kí wọ́n sọ pé yá káwọ́ sókè, jókòó sílẹ̀, rúdi sókè, rúdi sẹ́yìn, èmi. Àwa ti kọjá gbogbo level yẹn. I am Ọba Solomon, Ọba Àgbáyé 1. The only man that knows the secret of Oko and Obos. The only man that can talk truth to anybody and nothing will happen.
If anything happen, many things will spoil. If many things spoil, there will not be solution. Your 4th generation will suffer for it. Tó bá bí ìwọ kú, ìwọ máa wò mí kówó wà lọ́wọ́ ẹ̀, kó o má fún mi lówó. Bó o bá ti lùgbàdì ayé, sọ pé àwọn holy center ò bá mi sọ̀rọ̀. Tó bá ti mọ̀ wípé owó wà lọ́wọ́ ẹ̀, ó ń wò mí, ò lè fún mi lówó, get out here. Mi ò fẹ́ rí ẹni bí. Ẹ lọ máa wo àwọn kówèrè tẹ́jọ́ sòsì kiri. Okay? Don't hear my word and use it when you have money. If you hear my word, you need to compensate me, whether you like it or not. That is my job. Mi ò ní sẹ́ mi jù pé kí sọ̀rọ̀. Nígbà tí àwọn àlórí máa wá kọ lẹ́tà, wọ́n ní ọ̀rọ̀ Ọlọ́run yé o, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ọ̀rọ̀ Ọlọ́run yé, àìkú ní títí ayé, àìkú ní títí ayé, àìkú ní títí ayé, àìkú ní títí ayé o, àìkú ní títí ayé. Ọ̀rọ̀ Ọlọ́run yé jàre, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ọ̀rọ̀ Ọlọ́run yé, àìkú ní títí ayé. Ilé ayé yìí kò jámọ́ kankan lọ́dọ̀ tàwa. Tó bá jẹ́ billionaire, ó jẹ́ billionaire sẹ́lẹ̀ dá kò kàn mí. Gbogbo ipò kípò tó bá wọn kó wà láyé, oníṣẹ́lẹ̀ dá. Ìjọ tó bá ti kú ayé ẹ̀ bàjẹ́ finally. Nǹkan ẹ̀kọ́ tí mo recognize láyé, tí mo respect láyé, òun ló jẹ tí mo máa ń jẹ sínú mi. Owó mi tó wà ní báǹkì rubbish ló jẹ́ níwájú mi. Torí ta ló mọ̀ bóyá mi ló máa ná, bóyá kìí ṣe mi. Nǹkan tó dùn mí jù nínú ayé tó fi jẹ́ wípé all the time mo máa ń sunkún. Ọjọ́ tí bá máa kú, mo máa ń sun ẹkún yẹn sílẹ̀. Nǹkan tó dùn mí jù, tó pain mi jù nínú ayé yìí, kí mi lọ ṣe làálàá kí n kọ́lé. Ikú wá dé. Àlè wá wá. Ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi àbẹ́ gbọ́ mi mọ́? Ṣé dátà ti tún tán ni? Ṣé ń gbọ́ mi? Mo ní nǹkan tó dùn mí jù nínú ayé ni wípé kí fúnra mi kọ́lé. Kíkú wá dé. Kó wá sinmi síta ilé mi. Kí àlè wá dé. Kó wá bọ́ẹ̀lẹ̀, kó wá gba orí bẹ́rẹ̀ mi, kó wá tẹ̀ kọjá. Kó wá wọnú ilé mi wá. Kó máa bèrè lọ́wọ́ ìyàwó tí mo fẹ́ wípé hello. Ta ló kùn síta kó sọ pé kò sí anybody síta. Kó dẹ̀ tilẹ̀kùn mọ́ mi níta, kó dẹ̀ máa gbo ìyàwó mi nínú ilé. Àwọn asínwín obìnrin yìí wọ́n tó wá máa sọ wípé àkútúkù ẹ̀ lọ́nà ọ̀run kò gbómi báyìí. Kò sí báyìí. Bá mi ṣe dáadáa ló burúkú ẹ̀ tuẹ́tuẹ́ ló ń ṣe. Ibi tí mo ti rò nìyẹn wípé ká ní pé mo mọ̀ mi ò ní fẹ́ ìyàwó láyé tí mo wà. Obìnrin tó tẹ̀ sá kiri wípé kó lè jẹ́ kó lè mọ àtọmọ àtaya. Wọ́n ní kò sí anybody tó kùn síta. Wọ́n tilẹ̀kùn mọ́ ẹ síta. Ó kùn wà tẹ́lẹ̀ dáa. I feel like crying. A ṣe asán láàyè o àtòun gbogbo tí ń bẹ nínú rẹ̀ o. Mi máa tètè mọ̀ pé ẹni báyé rẹ̀ á máa báyé lọ o. Mo ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ lò ó.
kémi lè jẹ́ tìrẹ nìkan títí ayé mi. Mo ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọba lójàre. Kémi lè jẹ́ tìrẹ nìkan títí ayé mi. Èmi yóò jẹ́ tìrẹ o, èmi yóò ṣe tìrẹ o. Èmi ti múra tán, mo ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ lóò. Kémi lè jẹ́ mo ti gba Jésù sínú ayé mi àti olùgbàlà mi ní 2025. Jésù pè mí, ó ní kí n pè ọ wá. Jésù sọ mí dá aládùúrà, mo yege. Ẹni tó bá ti ní Jésù, ó ti ní ohun gbogbo. Ẹni tó bá ti ní Jésù, ó ti ní ohun gbogbo. Yóò mọ̀ rìn, yóò mọ̀ yan falala. Yóò mọ̀ rìn, yóò mọ̀ yan falala. Àwọn Holy Center fẹ́ kọrin. You are crying. Lọ́mọ ẹ̀kọ́ kékú lílé tó wọ̀ yìí. Àwọn tó gbẹ́kẹ̀ lÓlúwa o, yóò dàbí òkè Záyọ̀nì. Àwọn tó gbẹ́kẹ̀ lÓlúwa o, yóò dàbí òkè Záyọ̀nì. Tí ayé kò lè bí ṣubú, tí ayé kò lè bí wọn wó. Ẹni tó bá ti ní Jésù, ó ti di ohun gbogbo. Ẹni tó bá ti ní Jésù, ó ti ní ohun gbogbo. Yóò mọ̀ rìn, yóò mọ̀ yan falala. Yóò mọ̀ rìn, yóò mọ̀ yan falala. Ẹni tó bá ti ní Jésù, ó ti ní ohun gbogbo. Ẹni tó bá ti ní Jésù, ó ti ní ohun gbogbo. Yóò mọ̀ rìn, yóò mọ̀ yan falala. Yóò mọ̀ rìn, yóò mọ̀ yan falala. Ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀. Ọ̀rọ̀ kan wà nínú bíbélì. Ọ̀rọ̀ yìí ní agbára díẹ̀. A máa padà sínú New Testament. Ọ̀rọ̀ kan wà níbẹ̀. Ọ̀rọ̀ kan wà níbẹ̀ tó fẹ́ ká sírò lé. Ọ̀rọ̀ kan wà níbẹ̀. Ọ̀rọ̀ kan wà níbẹ̀ tó fẹ́ ká sírò lé. Ọ̀rọ̀ kan wà níbẹ̀ tó fẹ́ ká sírò lé. Matthew orí kejì. Ẹ gbọ́ ẹ farabalẹ̀. Nígbà tí a sì bí Jésù ní Bethlehem ti Jùdíà, Kí ló ṣẹlẹ̀? nígbà ayé Héródù ọba, kíyèsí àwọn amòye kan tí ìhà ìlà oòrùn wá sí Jerúsálẹ́mù. Wọ́n ń béèrè wípé, níbo ni ẹni tí a bí tí í ṣe ọba àwọn Júù wà? Nítorí àwa ti rí ìràwọ̀ rẹ̀ ní ìlà oòrùn, àwa sì wá láti forí balẹ̀ fún un. nígbà tí Héródù ọba sì gbọ́,
ara rẹ̀ kò lélẹ̀, àti gbogbo àwọn ará Jerúsálẹ́mù pẹ̀lú rẹ̀. Nígbà tí ó sì pè gbogbo àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé àwọn ènìyàn jọ, ó bi wọ́n léèrè ibi tí a ó gbé bí Kristi. Wọ́n sì wí fún un pé, ní Bethlehem ti Judea ni, nítorí bẹ́ẹ̀ ni akọ̀wé ẹ̀ láti ọwọ́ wòlíì ni wá. Ìwọ Bethlehem ní ilẹ̀ Judea, ìwọ kò kéré jùlọ nínú àwọn ọmọ aládé Juda, nítorí láti inú rẹ ni baálẹ̀ kan yóò ti jáde tí yóò ṣe ìtọ́jú Ísírẹ́lì àwọn ènìyàn mi. Nígbà náà ni Hẹ́rọ́dù pe àwọn amòye náà sí ìkọ̀kọ̀, ó sì bi wọ́n lẹ́sọ̀ àkókò tí ìràwọ̀ náà hàn. Ó sì rán wọn lọ sí Bẹ́tílẹ́hẹ́mù. Ó wí pé, ẹ lọ ìwádìí ti ọmọ ọwọ́ náà lẹ́sọ̀lẹ́sọ̀. Nígbà tí ẹ̀yin bá sì rí i, ẹ padà wá sọ fún mi, kí èmi kí ó lè wá ìforíbalẹ̀ fún un pẹ̀lú. Nígbà tí wọ́n sì gbọ́ ọ̀rọ̀ ọba, wọ́n lọ sì wò ó. Ìràwọ̀ tí wọ́n ti rí láti ìhà ìlà oòrùn wá, ó ṣáájú wọn, títí ó fi wá dúró lókè ibi tí ọmọ ọwọ́ náà gbé wà. Nígbà tí wọ́n sì rí ìràwọ̀ náà, wọ́n yọ ayọ̀ ńláńlá. Nígbà tí wọ́n sì wọ ilé, wọ́n rí ọmọ ọwọ́ náà pẹ̀lú Màríà ìyá rẹ̀. Wọ́n wólẹ̀. Bí Ọlọ́run ti kìlọ̀ fún wọn ní ojú àlá pé kí wọn kí ó má ṣe padà tọ̀ Hẹ́rọ́dù lọ mọ́, wọ́n gba ọ̀nà mìíràn lọ sí ìlú wọn. Nígbà tí wọ́n sì ti lọ, kíyèsí, áńgẹ́lì Olúwa yọ sí Jósẹ́fù ní ojú àlá. Ó wí pé, dìde, gbé ọmọ náà pẹ̀lú ìyá rẹ̀ kí o sì sá lọ sí Íjíbítì, kí ìwọ kí o sì gbé ibẹ̀ títí èmi ó fi sọ fún ọ, nítorí Hẹ́rọ́dù yóò wá ọmọ náà láti pa á. Nígbà tí ó sì dìde, ó mú ọmọ ọwọ́ náà àti ìyá rẹ̀ ní òru. Ẹ̀yin Kristẹni, ta lọ́lọ́run sá fún? Kàn gbé ọmọ Ọlọ́run sá fún ọba ayé. Ikú pa á. President lè gé orí ẹ̀ dànù sójú òun, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ọlọ́run á gbèjà àbí? Ọlọ́run fúnra ẹ̀ ń sọ fún Jósẹ́fù, ọmọ tí òun bí ní ọmọ tí Ọlọ́run fún ara ẹ̀ ni, ó ní kó gbèjà pa. Ìwọ jókòó tẹ́tẹ́lẹ́ ọlọ́gbàdúrà, ayé ẹ̀ bàjẹ́ ó tà pa o. Ìjọ wo kíyèsí verse yẹn? Ìjẹ́ orí ẹ pé pẹ̀lú verse tó gbọ́ yìí, kàbòsí ńlá bò lọ́wọ́, kàbòsí dókòwò lọ́wọ́, òun lá ọkọ̀ gbogbo sẹ́nu. Nǹkan tí mo kí tí mo ra jù sílẹ̀ yẹn báyìí, iye ò tí ì sí. Áńgẹ́lì Olúwa kìlọ̀ fún Màríà wípé kó gbé ọmọ náà kó japa torí wípé Hẹ́rọ́dù fẹ́ pa Jésù. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o. Ṣé Ọlọ́run ń bẹ̀rù Hẹ́rọ́dù ni? Ẹ ò béèrè lọ́wọ́ ẹ̀. Nígbà tí Ọlọ́run bá lè gbé ọmọ ẹ̀ sá fún ọba ayé, ìwọ wá pera ẹ lólóòótọ́ wo ló fẹ́ máa sòótọ́ nínú ayé? Ṣàngó máa pa á. Ayé ya wèrè. Ìjọ ó ka bíbélì yìí, ìjọ ó yí ẹ kíkọ bíbélì tó ń kà yìí báyìí, ìjọ ó yẹ sí pẹ̀lú kọ́kọ́rọ́ tó wà níbẹ̀. Ní etí débi tí mo ń lọ, mo kàn fún ẹ ní kí yẹn ní òkú kan gbà. Àbí Jésù ti Násárẹ́tì ní ilẹ̀ Jùdíà. Ọkùnrin kan wá tó ń porúkọ ẹ̀ ní Hẹ́rọ́dù ọba ìlú ni. Ó ní níbo la gbé bí ọmọ náà kóun náà lè lọ forí balẹ̀ fún. Olúpẹpẹ àjà. Bíbélì sọ wípé ọba yìí rán àwọn amòye mẹ́ta, àwọn awòràwọ̀ mẹ́ta pé kó lọ kó tọpinpin ibi tó ti bí ọmọ náà. Nígbà tí àwọn awòràwọ̀ yìí gẹ̀ẹ́tì ibẹ̀, áńgẹ́lì Olúwa wá yọ sí Màríà lóru wípé wá gbé ọmọ yìí kó ṣe kí ni kó jápa, torí Hẹ́rọ́dù máa fẹ́ láti pa ọmọ náà. Ṣé Ọlọ́run ò lè dáàbò bo ọmọ ẹ̀? Wàá máa béèrè àwọn questions yẹn lọ́wọ́ ẹ̀. Tó bá ti lè béèrè question lọ́wọ́ ara ẹ̀, ìgbà yẹn lórí ẹ̀ máa sí. Tí ò bá ti lè béèrè question, wàá kú sínú ìyà. Kí ló lè fà á tí ọba tó dá ayé
nígbà tí bíbélì sọ fún wa wípé tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. So possible sá kí Ọlọ́run máa gbé ọmọ ẹ̀ sá fún ènìyàn kó má bàa pa. Ta ni ènìyàn níwájú ọba àwọn ọba? Iyẹ̀ tó bá ti lè béèrè àwọn questions yìí lọ́wọ́ ẹ̀, iyẹ̀ máa sí wípé so sure sá, ṣé ọ̀rọ̀ yìí lè rí bẹ́ẹ̀ sá? Kí sójà, kí ọmọ Major General kó ní kó gbé ọmọ òun sá fún fìjìláńtẹ́. Fìjìláńtẹ́ gan dání mo fi ń wè, fìjìláńtẹ́ gan sì dá, fìjìláńtẹ́ gan háì, ẹran kẹ́sì háì. À ń sọ̀rọ̀ ènìyàn sí Ọlọ́run, à ń sọ̀rọ̀ ènìyàn sí Ọlọ́run. Ìṣòro dàbí ìgbà tó jẹ́ wípé kí ènìyàn, kí má jẹ́ kí n sọ Major General, kí president kó sọ wípé kí wọ́n gbé ọmọ òun sá fún councillor local government kó má bàa pa. Ṣé ó lè possible? Ṣé wọ́n gbà pé ó possible bẹ́ẹ̀? Níbo làwọn áńgẹ́lì wà? Wàá sóríire fún gateman. Tàbí kí ni mo tẹ̀ ń sọ gan? Gateman gan ràn kẹ́sí mọ ẹni tá ń sọ èyí ni. Iná lójú iná lẹ́nu ajáwówó oníjà ara ajábìjì sódù olúpẹpẹ dáwó ajámọ́dù òkè olúpẹpẹ àjà. Àwa máa gbé ọmọ ẹ̀ sá fún ènìyàn. Wàá wá di point yẹn mú. Wàá wá bèrè lọ́wọ́ ara pé só lè rí bẹ́ẹ̀. Ọlọ́run ò náà sọ nípa ẹ̀. Ọlọ́run wo lẹ sọ̀rọ̀ nípa ẹ̀? Òkun gbóhùn rẹ̀ ó tẹríba o. Afẹ́fẹ́ gbóhùn rẹ̀ ó tẹríba o. Bẹ́ẹ̀ bá gbóhùn tẹríba o. Bẹ́ẹ̀ bá gbóhùn rẹ̀ o, ẹ tẹríba o. Ènìyàn ẹ tẹríba o. Ẹ tẹríba o. Ènìyàn ẹ tẹríba o. Lẹ́yìn tí yẹn wá lọ tán, ẹ wá gbọ́ nǹkan tó wá ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Herod wá ṣe lẹ́yìn tí wọ́n gbé Jésù sá tán. Ẹ má gbàgbé wípé ìdí tí Jésù ṣe wá sáyé ni wípé olùgbàlà aráyé ni o. Ṣùgbọ́n Jésù wá pààyàn láyé ni o. Ìbí ẹ̀ pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, àwọn èèyàn, àìmọye ọmọ kékeré léńje tó sánkú lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí o. Láì tí ẹ kò gbọ́ o. Ní báyìí wọ́n ti gbé Jésù jápa. Jésù ò kìlọ̀ fún àwọn obìnrin. Ọlọ́run ò kìlọ̀ fún àwọn obìnrin ará ìlú pé káwọn náà sá lọ fún Herod. Jésù nìkan náà já wípé kán gbé jápa fún ènìyàn. Náà lẹ́yìn tí Herod wá gbọ́ wípé wọ́n ti gbé Jésù sápa, kí ló wá ṣẹlẹ̀? Ó sì lọ sí Íjíbítì. Ó sì wà níbẹ̀ títí ó fi di ìgbà ikú Héródù, kí èyí tí Olúwa wí láti ẹnu wòlíì ní kí ó lè ṣẹ pé, ní Íjíbítì ni mo ti pe ọmọ mi jáde wá. Nígbà tí Héródù rí i pé òun di ẹni ìtànjẹ lọ́dọ̀ àwọn amòye, ó bínú gidigidi, ó sì ránṣẹ́, ó sì pa gbogbo àwọn ọmọ tí ó wà ní Bẹ́tílẹ́hẹ́mù àti ní ẹkùn rẹ̀, láti àwọn ọmọ ọdún méjì jálẹ̀ gẹ́gẹ́ bí àkókò tí ó ti béèrè lẹ́sọ̀lẹ́sọ̀ lọ́wọ́ àwọn amòye náà. Nígbà náà ni èyí tí a ti sọ láti ẹnu wòlíì Jeremáyà wá ṣẹ pé, ní Rámà ni a gbọ́ ohùn réré àti ẹkún àti ọ̀fọ̀ ńlá. Rákélì sọ fún àwọn ọmọ rẹ̀ kó gbépẹ̀ nítorí tí wọn kò sí. Láti ọmọ ọdún méjì títí dé ọmọ ọdún kan, títí dé ọmọ ọjọ́ kan, wọ́n pa gbogbo wọn dànù. Torí pé Jésù wá sáyé. Ṣé Ọlọ́run ẹ lè ṣe bẹ́ẹ̀?
tó bá jẹ́ pé ìjọba ló ṣerú kan báyìí, a máa ní sí ìjọba ò ní agbára láti dáàbò bo àwọn ọmọ yẹn ni, àwọn máa complain. Ìjẹ́ o tiẹ̀ sírò lẹ́ẹ̀kan tó máa ń kà nínú bíbélì, ìjẹ́ ìyẹ́sì. Ọlọ́run gbé Jésù sá fún Hẹ́rọ́dù, ènìyàn lásánlàsàn. So possible, so ṣeéṣe. Ta ni Hẹ́rọ́dù? Who is Herod? Kì í ṣe gọ́vnà ni Hẹ́rọ́dù bá ń fà o, kì í ṣe pírẹ́sídẹ̀ǹtì o. Ọlọ́run, ọmọ Ọlọ́run àti Hẹ́rọ́dù. Ọlọ́run wá sọ fún ìyá ọmọ ẹ̀ wípé gbé ọmọ yẹn pa, jápa o. Hẹ́rọ́dù máa pa Jésù, ọmọ olùgbàlà. Ìjẹ́ ìtàn tó kà yìí, ìjẹ́ ó lè sí àwọn kọ́kọ́rọ́ kan lórí ẹ̀, kàbí orí ẹ̀ sì dọ́ta náà. Ọba tó dá òkun àjábìjì, ó ní kó gbé ọmọ òun sá fún ènìyàn. Ọba tó ní ẹ̀mí lọ́wọ́, ó fi ẹ̀mí Hẹ́rọ́dù sílẹ̀ kó pa àwọn ọmọ ọdún méjì. Ó fi Hẹ́rọ́dù sílẹ̀ kó pa àwọn láti ọmọ ọdún méjì dídí ọmọ ọjọ́ kan ní gbogbo ìlú tí wọ́n ti bí Jésù. Jésù fi tiẹ̀ kó bá wọn nílùú náà. Àwọn kan gbọ́dọ̀ kú, àwọn ọmọ léjeléje tó dé mọ́wọ́ ọ̀tún yàtọ̀ sí òsì. Ìyẹ̀kùn lọ́rùn òjò, ìyẹ̀kùn lọ́rùn òjò, wòlíyé bá pé òjò, ìyẹ̀kùn lọ́rùn òjò, jòjòjò, ìyẹ̀kùn lọ́rùn òjò. Tó bá yẹ pé lóòótọ́ ìdájọ́ wà ní tíjọba ọ̀run wà, ẹ̀yin tẹ́ kọ bíbélì, ẹ má jìyà lọ́wọ́ áńgẹ́lì. Ìdájọ́ wà ní tíjọba ọ̀run wà, ẹ̀yin tẹ́ kọ bíbélì, ẹ má jìyà lọ́wọ́ áńgẹ́lì. Ẹ̀yin tẹ́ kọ àlùkùránì, ẹ má jìyà lọ́wọ́ áńgẹ́lì. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń rí dínkù. Ọba tó dá ayé àti ọ̀run, ọba tó dá ayé àti ọ̀run gbé ọmọ ẹ̀ sá fún ènìyàn, kó má bàa pa. Ẹ má gbàgbé o wípé kò sí ibi tójú Ọlọ́run ò tó. Ewé kan ò ní jábọ́ lára kíkọ́ lọ́ọ́ má mọ̀ sí. Ilé ayé tó wà yìí, make yourself happy. Ní ìbá ọjọ́ rádaràda tó fẹ́ lò nínú ayé, ayé yóò ní ìtumọ̀. Irọ́, inú irọ́ la ń gbé, inú irọ́ la ti ń jẹ, inú irọ́ la ti ń mu. Can you go and read the Bible by yourself? Matthew chapter 2, bẹ̀rẹ̀ láti verse 1 kó kà parí. Ṣùgbọ́n nǹkan tó sọ nípa Ọlọ́run ọba tó dáa, nígbà tó Ọlọ́run bá lè gbé Jésù sá fún ènìyàn, definitely Ọlọ́run yẹn ò lè gbà á lọ́wọ́ ayé. Wàá jìyà kú ni àbí kò gbèjà ara. Ó dà pé you don't know what that verses means. Ẹ ò mẹ́tò máa ṣá. Áńgẹ́lì Olúwa kọ sí Màríà lóru
jẹ́ kó reverse kó padà ká. Ó dẹ̀ pé ẹ ò mẹ̀túmọ̀ nǹkan tí verse yẹn sọ. nígbà tí ó wí pé Dìde, gbé ọmọ náà pẹ̀lú ìyá rẹ̀ kí o sì sá lọ sí Íjíbítì, kí ìwọ kí o sì gbé ibẹ̀ títí èmi ó fi sọ fún ọ, nítorí Hẹ́rọ́dù yóò wá ọmọ náà láti pa á. Dìde gbé ọmọ náà pẹ̀lú ìyá rẹ̀ torí Hẹ́rọ́dù fẹ́ pa. Ọlọ́run ló ń sọ fún yẹn. Ó sọ fún Màríà bẹ́ẹ̀ pé kán gbé ọmọ òun wọ́n jápa. Nígbà tí Ọlọ́run bá lè gbé ọmọ ẹ̀ sá fún ọ̀tá, ìwọ kẹ̀ ló ń ṣàyà gbangba. Wọ́n máa forí ẹ̀ dín gàrí. Wọ́n á lò ẹ́ máyé, wàá rá máyé, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Wọ́n á pa ẹ́ gbé. Ọ̀rọ̀ yẹn ó ṣí ọ̀pọ̀lọpọ̀ kan ní ọpọlọ mi lálẹ́ yìí. Nígbà tí ọba tó dá ayé àti ọ̀run, mo mọ̀ pé kì í ṣe òun o, torí wọ́n sọ pé ọba tó dá ayé àti ọ̀run ló ń sọ̀rọ̀ yìí níbí. Tó sọ wípé kí Màríà kó gbé ọmọ, kó gbé sá fún ènìyàn. Definitely kò lè dáàbò bo ọmọ yẹn, kò lágbára tó lè fi dáàbò bo. Ṣé Ọlọ́run yẹn ló fẹ́ dáàbò bo? Lẹ́yìn tí Màríà wá gbé ọmọ jápa tán, ọba yẹn, Ọlọ́run ò gba ẹ̀mí ẹ̀ o. Ó ẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ sí ń pa àwọn ọmọ ọdún méjì, láti ọmọ ọdún méjì títí dé ọmọ ọjọ́ kan. Ojú wo ni wọ́n fi wọ̀rọ̀ náà? Tí a bá béèrè lọ́wọ́ àwọn wòlíì, wọ́n á nítorí kí àsọtẹ́lẹ̀ Ọlọ́run lè ṣẹ ni wípé ẹkún máa sọ nílùú yẹn tá a bá máa bí Jésù. Àsọtẹ́lẹ̀ pààyàn. Wo ó kún sọ́wọ́ ẹ̀. A ti fi hàn ọmọ ènìyàn, yan ikú tàbí ìyè. Ó kún sọ́wọ́ yín o. Do what you like. Go for what you believe. Ṣùgbọ́n before you believe anything, find the research. Because Bible says, ẹ máa wádìí ohun gbogbo dájú. Kẹ́dì èyí tó bá jẹ́ òtítọ́ mú. Ẹ wádìí ohun gbogbo dájú. Kẹ́dì èyí tí ṣe òdodo mú. Wọ́n máa ṣe o. Ìwọ tó fún mi lówó mi ò mọ̀ ẹ́ o.
ìwọ ló dẹ̀ mọ rísì tó fi fún mi. wàá rí bá ti ṣe wà rọ́nà gbígbà. gbogbo àdáwọ́lé ẹ̀ ayọ̀rísí rere. bó bá ṣe ń fọ́ ó máa dún. but kò lórúkọ àbá porúkọ ẹ̀ tàbí tíbè ló fún mi lówó ni. owó náà kéré ó dẹ̀ tóbi. kéré ó dẹ̀ tóbi. $1M ni o. So TB, God bless you. All the things you lay on a prosper. Ẹ kọjá mẹ́ta. Sẹ́yìn lẹ fún mi lówó ni. Tó bá yẹ gbọ́ ẹ̀yin kẹjẹ kí n gbọ́. Wọ́n bá dàgbò pé wọ́n ló fún mi lówó. Okay, kìí ṣe ẹ̀yin. Ta ló wá fún mi lówó? Because aláàtì tó wà níbí kì í ṣe aláàtì Dave. Kìdẹ́ ṣe ti rocket science. Kìdẹ́ ṣe ti aláìnú 30 BG. New aláàtì lélẹ̀. So when ti yọ lọ. God bless you, sir. All the things you lay on up us prosper. Àwọn nǹkan tí mo ní kẹ́ máa ṣe lélẹ́yìí. Tí bá ti ń sọ̀rọ̀ ẹ máa send owó. So that the way tí bá fi send owó rí màmá wú. Kì í ṣe kẹ́kọ̀ọ́ jókòó síbẹ̀ kẹ́kọ̀ọ́ máa gbọ́rọ̀ mi lásán. Ó lè jẹ́ ara àwọn olówó tí mo sọ̀rọ̀ sílẹ̀ kan wípé ìwọ olówó tó bá ń gbọ́rọ̀ mi tí ó bá fún mi lówó olùgbàdé ayé. So God bless you. All the things you lay your hand upon are prospered. So ọ̀run la bá yín sọ látàárọ̀. Kò sí kó táwa fẹ́ fowó sí o. Ju pé ká jẹun. Ká dẹ̀ mu. Gbogbo nǹkan tí bá dẹ̀ sí láyé yìí ẹ̀yin lè máa san owó ẹ̀ o. Tó ṣe ṣe kẹ́ má mọ̀. Ẹ ò ní sọ èsì o. Tí bá fẹ́ mọ̀ mọ́ ẹ̀yin lè máa san owó ẹ̀ o. Ṣé gbogbo ilẹ̀ sì ń gbọ́ mi àbí ẹ̀ gbọ́ mi mọ́? Tẹ́ bá sì ń gbọ́ mi ẹ sọ pé ń gbọ́ mi. Tẹ́ ẹ bá gbọ́ mi mọ́ kí lọ sùn. Mo ti gbowó lálẹ́ yìí. Ṣé ẹ sì ń gbọ́ mi? Ìgbà tó yẹ pé ẹni lè double tap. Ìrẹ̀wẹ̀sì mú yín. Ẹ sọ wípé báwo ló máa ní ṣe ń ṣe tó ń fún lówó báyìí? Kí ló fi sórí? Oògùn ní kì í ṣojú lásán. Ẹ má double tap. Ẹ bá ń double tap. Life yẹn máa flow. Life yẹn máa flow. Kọ́kọ́rọ́ tó wà lọ́pọlọ ẹ gbọ́dọ̀ sí. Tó bá ti ń gbọ́ OBA Solomon. Kọ́kọ́rọ́ tó wà lórí ẹ gbọ́dọ̀ sí. Ṣùgbọ́n tí o bá gbọ́ mi àbí ó ń gbọ́ mi ò fún mi lówó bó ṣe ń kó gbọ́ mi tó kò ní yí ẹ. Àbí kò yé yín? Torí ẹ fòótọ́ irọ́ lẹ fẹ́.
àwa ká a dẹ̀ ṣetán àti parọ́ torí ayé yìí ò ní mínísà wà. jẹ́ kí n ta ẹnìkan lọ́rẹ lálẹ́ yìí. ẹnìkan ti fẹ́ ta lọ́rẹ yìí. àwọn holy center máa sọ́ọ̀sì. ta lè dọ́bù táàbù jù nínú yín. òkun gbóhùn rẹ̀ ó tẹríba o afẹ́fẹ́ gbóhùn rẹ̀ ó tẹríba o ọba ó yẹ kí n fún yín lówó ṣùgbọ́n mi ì tí ì ní owó ọjọ́ tẹ́ bá ti lówó kẹ́ padà wá àwa ò láìkí complain níbí mi ò kí n bá tọ́lákà sí i. TB níbo lẹ lọ láti jọ ẹ travel ní àbíbá o mo ti miss gbogbo àwọn láyọ̀ nìyẹn. láti ìgbà tẹ́ ti fún mi ní big láyọ̀ ní ọjọ́ birthday mi kò tí ì sí anybody tó fún mi ní big láyọ̀ ní 2025 yìí. nǹkan tí mo fi rántí all the time ni. Oya holy center ti ṣeré tán ọ̀rọ̀ holy center fẹ́ sọ ẹ̀yin ọmọ palace ẹ wá sókè kí n wo ojú yín bóyá mo lè rí ẹnìkan ta lọ́rẹ nínú yín bí àwọn holy center bá dẹ̀ rán mi sí yín tó dọjọ́ mi nìyẹn bí àwọn holy center bá dẹ̀ rán mi sí yín tó dọjọ́ mi nìyẹn. I have question. Jẹ́ ká gbọ́. Kí ni question náà wí? Ẹ káalẹ́ ọba. Continue on Stony Island Avenue for 3/4 of a mile. Ẹ káalẹ́ sà. Question wo lẹ́nu? So mo fẹ́ béèrè question kan wípé kí ló máa fà á tó ẹ pé tí èèyàn bá ta èèyàn lọ́rẹ tó bá ta onítọ̀hún yẹn ní ọrẹ bóyá ó ta èèyàn ní ọrẹ ọjọ́ tó wá ta onítọ̀hún yẹn lọ́rẹ kí aburú kó wá ṣẹlẹ̀ sí ẹni tó ta èèyàn lọ́rẹ tó ṣe pé onítọ̀hún yẹn fi owó èrú tó yẹ pé ìlágùn ẹ̀ ló fi ta onítọ̀hún yẹn ní ọrẹ kí ló máa fà á sà. All depends. èrò ọkùnrin ta ènìyàn lọ́rẹ. In a 1/4 mile, turn left onto East ẹ má bínú Glenwood sà Dyer kò yé mi Road. ṣé èrò ọkàn ṣẹ́ni tẹ́yàn ta lọ́rẹ àbí èrò ọkàn ẹni tó tàyàn lọ́rẹ. èrò ọkàn ẹni tó ta èèyàn lọ́rẹ yẹn. From example, lálẹ́ nísìnyí mo sọ fún àwọn tó At the light, turn left onto East Glenwood Dyer Road, then take the Illinois 394 North ramp. pariwo sí wa létí. No, mo ń drive ni mo ń lo GPS ni mo ń drive ni mo wà pẹ̀lú yín. So from example nísìnyí mo sọ̀rọ̀ kan nísìnyí wípé ẹ̀yin lówó tẹ́ wà níbí yìí tẹ́ ẹ bá fún mi lówó ẹ bá dẹ̀ ń gbọ́rọ̀ mi pẹ̀lú gbàdí ayé. So ẹnìyẹn bá fẹ́ ta mí lọ́rẹ wá sọ wípé wà ariwo mọ́ ni ti pọ̀ jù jọ jẹ́ kí fún lówó jọ kó dákẹ́ ariwo tó pa ó lè fún mi lówó yẹn tán kó ní problem.
because fífún tó fún mi kì í ṣe pé ó fún mi láti inú, ó fún mi pẹ̀lú ìgbéraga ni tàbí ó fún mi pẹ̀lú ìrèdì. So ó depend èrò tó wà nínú ẹnìyẹn tó fi fún ẹnìyẹn lówó. but ẹlòmíì ní èrò gidi, ẹlòmíì ní èrò dáadáa tó máa ní èrò dáadáa sí ọkàn ẹ pé òun fẹ́ ṣèyàn lọ́rẹ tó bá dẹ̀ bá tó ní tó ń ṣòwò tó jí tó yẹ pé èrò gidi pé bóyá ẹni yìí ń jẹ ìyá ni jẹ́ nǹkan fún ní owó yìí wípé at least ó yẹ bóyá ọmọ ẹ nídìí owó school jẹ́ nǹkan fún kọ́mọ ẹ lè lọ. kì í sẹ́ni ẹ̀ná ránṣẹ́ nìyẹn ní nǹkan tó fà pọ̀. máa ń ṣèyàn tó bá lọ sàánú fèèyàn lò. ó ti yé mi. ìjì gbóhùn rẹ̀ ó tẹríba o, afẹ́fẹ́ gbóhùn rẹ̀ ó tẹríba o, tẹ́ bá gbóhùn rẹ̀ ẹ tẹríba o ènìyàn, ẹ tẹríba o.